Ìwà ẹrú àti ìwà ọmọ. Mo ti ṣàlàyé fún wa ìwà gbígba ẹ̀san, mo dẹ̀ ti sọ fún wa bó ṣe jẹ́ ìwà ẹrú. Ẹ jẹ́ ká wá lọ síbi ìdàkejì, ìyẹn ni wípé ká ní sùúrù, ká ní ìfaradà lórí àwọn aburú tí wọ́n bá ṣe fún wa àti bí ó ṣe jẹ́ ìwà ọmọ. Mo fẹ́ kí ẹ ṣàkíyèsí kinní kan, gbogbo àwọn ibi tí Allah bá ti sọ wípé kí ni ẹ lè gba ẹ̀san àwọn aburú tí wọ́n bá ṣe fún yín, ẹ máa rí tí Allah náà tún máa pè wá padà wípé tí ẹ bá ní sùúrù ó lóore jùlọ fún yín. Allah ń jẹ́ kó máa yé wa wípé ìwà ẹrú òun ni kí a máa gba ẹ̀san, ṣùgbọ́n ẹni tó bá wá hùwà ọmọ tó sì ṣe ọmọ tó ní ìfaradà tó ní sùúrù, Allah ń jẹ́ kó máa yé wa wípé kí ni ó tún lóore ju ìwà ẹrú yẹn lọ, ìwà ọmọ yẹn ó lóore ju ìwà ẹrú yẹn lọ. Ṣé rí one thing about the Quran ni wípé the Quran is a book that grew from the ashes of war. Inú ogun ni Quran ti dìde. So ìgbà míì wà tó jẹ́ wípé àwọn ọ̀rọ̀ peace, ọ̀rọ̀ sùúrù, ọ̀rọ̀ ìfaradà tó bá wà ńbẹ̀ nígbà míì ó farasin ni, ó máa take èèyàn tó bá wà careful láti squeeze ẹ̀ jáde. So ó máa ń yà mí lẹ́nu tẹ́lómi bá sọ wípé ọ̀tọ̀ ni nǹkan tí Quran àti Bible mú wá, nǹkan kan náà ni wọ́n mú wá, ó kàn jẹ́ wípé condition tí àwọn méjèèjì fi grow up òun ni ó yàtọ̀. Kí a lè gbọ́ àgbọ́yé ìwà ọmọ, ká lè gbọ́ àgbọ́yé ìṣesí ọmọ, ẹ jẹ́ kí a lọ sínú Bible ká lọ wo bí Jésù Olúwa wa ṣe kọ́ wa lẹ́kọ̀ọ́ níbẹ̀. Ṣé rí nǹkan ni mo kọ́ fẹ́ sọ kó tó di pé a lọ sínú Bible. Àwa Mùsùlùmí a ti máa ń gbọ́ tí wọ́n máa ń sọ fún wa wípé Allah ní kí a gbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ tí òun ti rán síwájú Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ṣùgbọ́n a ti wá máa ń rò bí wípé tí wọ́n bá dárúkọ àwọn òjíṣẹ́ yìí ká sọ pé alayhi salatu wassalam, ìyẹn ni wípé a ti gbàgbọ́ nínú wọn. Rárá, kò rí bẹ́ẹ̀. Tí Allah bá ń sọ wípé ẹ nígbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ tóun rán sí yín kó tó di pé àwọn Prophet Muhammad sí yín, Allah ń jẹ́ kó máa yé wa wípé ká múlò nínú ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa ní, ká lò nínú ayé wa, ká practicalize ẹ̀. Nǹkan tí Allah ń sọ fún wa nìyẹn, kì í ṣe pé ká kò máa pay lip service sí wípé tabakọ̀ ti gbọ́ tó dárúkọ wọn ká máa sọ pé alayhi salatu wassalam. Rárá, kò rí bẹ́ẹ̀. You must utilize their teachings. Eléyìí ló máa jẹ́ kí ẹ̀kọ́ wọn kí ó ṣe kí ni, kí ó wọnú ayé wa. Kò dẹ̀ sí bí èèyàn ṣe fẹ́ jẹ́ ọmọ Ọlọ́run bí kò ṣe wípé kí ni kó lo ẹ̀kọ́ Jésù Kristi Olúwa wa nínú Bible. Ní Matthew chapter 5 verse 43 to 45, àríkà tí Jésù Olúwa wa tó ń sọ wípé kí ni, you have heard that it was said, love your neighbor and hate your enemy. Ẹ ti gbọ́ tí wọ́n sọ fún yín wípé kí ẹ fẹ́ràn alábàágbé yín kí ẹ dẹ̀ kórìíra ọ̀tá yín. Verse 44, but I tell you, ṣùgbọ́n èmi sọ fún yín o, love your enemies. Ẹ fẹ́ràn àwọn ọ̀tá yín. Ọlọ́run, teaching Jesus Christ, kò sí nǹkan tá a lè fi wé. Èmi sọ fún yín pé kí ni, ẹ fẹ́ràn ọ̀tá yín and pray for those who persecute you. Àwọn tó ń hùwà ibi sí yín, ẹ máa gbàdúrà fún wọn. Verse 45, that you may be children of your Father in heaven. Tí ẹ bá ń ṣe léyìí, ẹ lè máa di ọmọ bàbá yín ní ọ̀run. For he causes his son to rise on the evil. Ṣé ẹ̀yin ò rí wípé bàbá yín, ìṣesí bàbá yín ni wípé àtẹni tó ṣe burúkú a máa jẹ́ kí òun hàn ní orí rẹ̀, and the good, àtẹni tó ṣe rere, gbogbo wọn náà ni wọ́n máa rí òun Allah. And send rain on the righteous and on the unrighteous. Àtẹni tó jẹ́ oníwà ibi, àtẹni tí ò ń ṣe oníwà, gbogbo wọn ni kí ni, gbogbo wọn ni Ọlọ́run máa rán òjò, ló máa rán ìkẹ́ ẹ̀ lé lórí. So ẹ ṣe dáadáa sí àwọn tí wọ́n bá ṣe aburú sí yín. Òun la ti gbọ́ yẹn bí Jésù ṣe ṣàlàyé ìwà ẹrú àti ìwà ọmọ fún wa. Ó jẹ́ kó yé wa wípé tí a bá kórìíra àwọn ọ̀tá wa tá dẹ̀ ń hùwà burú padà sí wọn, eléyìí jẹ́ ìwà ẹrú. Tá bá ń tètè tá à ń yára gba ẹ̀san, eléyìí jẹ́ ìwà ẹrú. Ó ní ṣùgbọ́n tí a bá fẹ́ràn àwọn tó ń hùwà burú fún wa, tá à ń súre fún àwọn tí wọ́n fi wá ré, ó ní eléyìí jẹ́ ìwà ọmọ. Ẹ gbọ́ bó ṣe emphasize, ó ní kẹ́yìn lè jẹ́ ọmọ bàbá yín ní ọ̀run, nítorí pé kí ni Ọlọ́run máa dáríjì èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. So eléyìí jẹ́ ẹ̀kọ́ ńlá tí a lè kọ́ látara Jésù Kristi Olúwa wa. Ṣé rí ọ̀rọ̀ yìí, òun ló wá jọ ọ̀rẹ́ mi evangelist náà lójú, ló wá wò wípé ó wá ro Quran pín pé kò lè sí ọ̀rọ̀ tó rẹwà báyìí nínú Quran, tó fi wá ń béèrè àwọn question yìí ní ọwọ́ àwa Mùsùlùmí wípé ká tọ́ka ibi tí ó wà nínú Quran láti lè rí ọ̀rọ̀ tí ó rẹwà báyìí. Màá fi òkú kan pẹ́ méjì, àsáré dákán kásáré wo fídíò ọ̀rẹ́ mi yẹn, màá wá padà sínú Quran láti sọ fún yín bí Allah ṣe summarize ìwà ẹrú àti ìwà ọmọ sínú Quran. Eléyà lè máa jẹ́ ìdáhùn fún, á dẹ̀ lè máa jẹ́ summary gbogbo nǹkan tí a ti ń sọ látàárọ̀. Bí Mùsùlùmí gangan ni ẹni ìbéèrè tí mo fẹ́ béèrè yìí, àmọ́ sì fẹ́ jẹ́ kí ẹ bá mi dáhùn ìbéèrè yìí
pẹ̀lú ọkàn tútù àti ẹ̀mí ìrẹ̀lẹ̀ pẹ̀lú reference láti inú Quran. Ẹ má sọ fún wa pé ohun tí ànábì Isa mú wá òun náà ni ànábì Muhammadu mú wá. Ẹ má sọ bẹ́ẹ̀ fún wa pé àwọn òjíṣẹ́ Allah kò sópin àánú wọn nǹkan kan náà gbogbo wọn mú wá, àmọ́ ọ̀nà bóníkàlùkù ṣe gbé kalẹ̀ ẹ̀ ló yàtọ̀. So God bless you. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Matthew chapter 5. Ẹ jẹ́ kí á wò láti verse 43. Ó ní ẹ̀yin ti gbọ́ bí a ti wí pé ìwọ fẹ́ ọmọ ẹnìkejì rẹ kí ìwọ kórìíra ọ̀tá rẹ. Verse 44. Ṣùgbọ́n èmi wí fún yín, ẹ fẹ́ àwọn ọ̀tá yín. Please, ọ̀rọ̀ Jésù lélẹ́yìí tí èmi gbàgbọ́ tí mò ń tẹ̀lé tó fi ń pè mí ní kiriyó. Fún mi ní àyàlò Kùránì tó ní kí n fẹ́ràn ọ̀tá mi. Ó ní ẹ súre fún àwọn ẹni tí ń fi yín ré. Fún mi ní àyàlò Kùránì tó ní kó súre fún àwọn tó ń fi ọ́ ré àbí kí n súre fún àwọn tó ń fi mí ré. Ó ní ẹ ṣoore fún àwọn tó kórìíra yín. Fún mi ní àyàlò Kùránì tó ní kó ṣoore fún àwọn tó bá kórìíra rẹ àbí tó ní ká ṣoore fún àwọn tó bá kórìíra wa. Kí ẹ sì gbàdúrà fún àwọn tí ń fi àrùn kan bá yín lò tí wọ́n ṣe ń bínú sí yín. Fún mi ní àyàlò Kùránì tó sọ pé ká gbàdúrà fún àwọn tó ń fi àrùn kan bá wa lò tí wọ́n dẹ̀ ń ṣe inúnibíni sí wa. Please, ọ̀rọ̀ yẹn orí cover very very simple. Nígbà Jésù máa sọ ní verse 45, ó ní kí ẹ̀yin kí ó lè máa jẹ́ ọmọ bàbá ayé tí ń bẹ ní ọ̀run, nítorí tí ó mú ọ̀run rẹ̀ nà sára ènìyàn búburú àti sára ènìyàn rere, ó sì ń rọ̀jò fún àwọn olóòótọ́ àti àwọn aláìṣòótọ́. Pé ká jẹ́ ọmọ bàbá wa, pé kò ní wo ìwà, kò ní wo iṣẹ́, nǹkan kò ní rọ̀jò tútù sílé olódodo kó wá lọ rọ gbígbóná sílé ẹni búburú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn. So kí àwa kìrìsìtẹ́nì ká lè jẹ́ ọmọ bàbá wa tí ń bẹ ní ọ̀run. Now fún mi láti lè gbàgbọ́ pé èyí tí Muhammadu tí Jésù preach náà ni Muhammadu preach. Please try to provide àwọn Bible reference fún mi tí mo béèrè. Ibo ni Quran sọ wípé ká fẹ́ àwọn ọ̀tá wa? Ibo ni Quran sọ wípé ká súre fún àwọn tó bá fi wá rí àwọn tó bá ṣépè fún wa? Ibo ni Quran sọ wípé ká ṣoore fún àwọn tó bá kórìíra wa? Ibo ni Quran sọ wípé ká gbàdúrà fún àwọn tó ń fi àrùn kan bá wa lò tí wọ́n ṣe níbi ní sí wa? My brother and my sister in Islam, please, I will be very happy to see the verse of the Quran. God bless you. Kí orí ọ̀fẹ́ Kristi kó máa mú wa bí sí ire o. Ṣé ọ̀rọ̀ ọ̀rẹ́ wa yìí kan máa pa mí lẹ́rìn ni? Èmi kúkú like spirit ẹ̀ because let's be sincere, he has made his mark. Ó dẹ̀ defend ẹ̀sìn ẹ̀ dáadáa bó tiẹ̀ jẹ́ pé àwọn method tó ń lò ó lè rí bákan. Mo kàn gbàdúrà wípé kọ́nà bá mi ṣí ní ojú inú kó lè jẹ́ kó rí wípé àti Jésù Kristi Olúwa wa àti Muhammad sallallahu alaihi wasallam pé message kan náà ni wọ́n mú wá fún wa. Ọlọ́run bá mi ṣí ní ojú inú. Mo dẹ̀ ń fi àsìkò yìí mo tún fi ń repeat invitation tí mo ń extend sí wípé kó darapọ̀ mọ́ mi ká jọ preach gospel to the world. Ṣé rí ohun tí ó ń béèrè yìí? Ṣé mo pé mo sọ fún aṣíwájú wípé Islam ó dàgbà sínú ogun ni? Àwọn ọ̀rọ̀ bíi sùúrù, bíi ìfaradà ó farasin sínú ẹ̀. Mo wá fẹ́ ká jọ lọ wo inú Quran. Ẹ wá rí níbi tí Allah ti sọ wípé kí ni kí á fẹ́ràn, kí á ṣe dáadáa sí àwọn tó bá ṣe aburú fún wa. Eléyìí tèkè èèyàn tó bá farabalẹ̀ láti rí, ṣùgbọ́n fún ẹni tó bá béèrè ọ̀rọ̀ bíi evangelist Noah báyìí, òun náà ló fẹ́ di ẹ̀gbọ́. So ẹ jẹ́ ká lọ wo bí Quran ṣe summarize ìwà ọmọ, bí Allah ṣe summarize ìwà ọmọ àti ìwà ẹrú sínú Quran.